ẹ má pa ẹ má pa èwo làbọ̀rọ̀ pọ́ìsì ẹ̀ wọ́n ti fẹ́ ṣe kinní yẹn fún bàbá Tinubu bó ṣe ṣe fún Yar'Adua o ṣé o ti gbọ́ wípé wọ́n fẹ́ pọ́ìsì bàbá Tinubu ní Aso Villa ó ti di woro sí woro gbogbo ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ lálálá láti àná ló ti kú gbogbo orí social media everywhere ti gbóná lálálálálá ẹ̀yin wo lẹ fẹ́ pọ́ìsì bàbá Tinubu ṣé àwọn nọ́dẹ́nà ló fẹ́ pọ́ìsì bàbá Tinubu ní Aso Villa ni àbí ẹ̀yin Yorùbá àbí Ìgbò ẹ̀yin wo gan-an lẹ́ fi kúlé ọmọ lódòdó kiri ẹgbẹ́ wa ṣe ẹ̀ ti gbọ́ wọ́n fẹ́ pọ́ìsì bàbá Tinubu ní Aso Villa wọ́n fẹ́ pọ́ìsì bàbá Tinubu lórí kíni ṣé nítorí second term yìí náà ni àbí nǹkan míì ti wà ní ọ̀rọ̀ yìí wá wo fídíò. Well, it signals they know their days are numbered and they are trying to escape and get whatever they can out. Now, the father, the Ayatollah, will probably not leave the country because he wants to die as a martyr. He figures, I'm already 80 years old. I'm going to die. I'm going to go down in history as a god because this is how he thinks. But the son, on the other hand, the successor, he is young. He's got money. He figures, you know what? I'm not going to die as a martyr. If I can escape and build a new life in a new country, I will do that. So them moving the money. And by the way, it's not just the son. Right now, there are senior military and mullahs within Iran are already moving money out to different countries across the world. I mean, you saw what our Secretary Bessent just said a few hours ago. So we know that they are trying to move money out. The United States is tracking the financial institutions and where that money is going. And remember, this is happening at the same time. The audacity, the irony of all this is the Iranian people are starving. The Iranian people, the economy is collapsing. Yet the mullah's son has $1.5 billion to his own name to be able to move. This is exactly why the Iranians are revolting against this regime. The hypocrisy of the holier-than-thou mullahcracy doing everything according to God's law, to Allah's law, because, you know, we are so devout. Yet at the same time, there are a bunch of crooks who've been siphoning money away from the public and using it for themselves and the betterment of their lives. Well, I don't know this answer. Where's Bashar al-Assad right now? Jose, can you repeat the question, please? Where the hell is Bashar al-Assad right now? Because the former Syrian leader who, you know, Obama said it's a red line if you kill your own people. He killed his own people. He didn't do it. Trump started bombing Syria. And now he's moved a bunch of money elsewhere. Is he out playing around with his billions of dollars? He's living like a king in Russia. Because in Russia, we cannot expedite him anywhere to try him. It's a great hiding place. This is the place where actually the mullah probably, or the mullah's son is going to want to go. This is where all the evil people who are very rich people who build their money on the backs of their citizens go basically to hide and live a good life. A corrupt country through and through. But you've got to give it to the Russians. They are very loyal to their friends and their friends know it. And that's why when you look at people like Bashar Assad, when you look at the people like the mullahs, they looked at America and they said, you know what, in America, every 4 years they have an election. You really cannot rely on the United States. But when you look at Russia, Putin has been in power for over 20 years. When you look at China, the guy's going to die before somebody else replaces him. So when you build alliances with evil people, your alliances remain there for a very long time. Gbogbo ẹ̀yin leader tẹ́ jẹ́ extremist nínú religion tẹ́ sponsor jihad káàkiri all over the world tẹ́ jẹ́ kí peace reign ìkọ̀kọ̀ báyìí lọ́mọ wọ̀yọ ẹ máa kú dànù ẹ wá ní kú síbi táṣọ yín wà ẹ máa kú jálajàla bíi Tàyọ́tọ́lá ẹ máa kú jèrèjèrè ẹ ní kú pé tó bá rúre ló máa sọre ẹ wo bí Ayọ̀tọ́lá ṣe wá kú tú ẹ ó kú tú ẹ wo ìṣubú alágbára àbò fẹ́ sọ pé o gbọ́ o mọ̀ wípé máa yí wà lára àwọn tó sponsor jihad káàkiri all over the world especially ní Nàìjíríà ṣebí o ti máa ń gbọ́ tipẹ́tipẹ́ wípé àwọn sheikh imam chief imam sheikh àfà gbogbo àwọn extremist Islamic leader ilẹ̀ Yorùbá tó ń pè fún jihad bíi ti Mufti Ìwó bíi Tolúwo àti gbogbo wọn tó kù tó mọ̀ ibo ló rò pé gbogbo wọn ti lọ ń gbowó
ṣebí ọ̀dọ̀ Sultan Sokoto ni níbi tó lè dé wọn sin Ọlọ́run Allah gan mọ́ àwọn Islamic leaders olókùn tí gbogbo wọn yìí tí wọ́n worship Allah kankan bí kankan because tó bá nírọ́ ni mo pa ṣé ò rí bí wọ́n ṣe worship Sultan Sokoto ní Nàìjíríà ni àgàgà àwọn mùsùlùmí àwọn chief imam gbogbo wọn yìí sheik rí bó ṣe worship wọn ni wọ́n sin Sultan Sokoto bí Ọlọ́run Allah gangan ó ti sọ di semi god síra wọn lọ́rùn nítorí àtijẹ wọ́n sin ènìyàn bí títí wọn nítorí àtijẹ ẹ̀dẹ̀ fi gbẹ̀mí ẹ wá lọ ń gbowó ẹni kan máa pa àwọn èèyàn yín ẹni ègbé ni yín gbogbo yín tá a sọ yìí tá a mọ̀ yín tá a dẹ̀ ti máàkì yín pátápátá nílẹ̀ Yorùbá nígbà tó bá dójú ẹ̀ a máa lẹ̀ yín lóko pa tí US ò bá tètè wá gbé yín ọwọ́ ara wa la fi máa ṣèdájọ́ gbogbo yín a fi yín palẹ̀ ogun ilẹ̀ Yorùbá mọ́ ni àwọn bàbá yín lọ́lọ́run ti ń ṣẹ́ gbogbo ẹ̀yìn wọn ẹ̀rí gbogbo ọba yẹn kú dànù Ayọ̀tọ́lá tó ń wo yìí bó ṣe orí kúrú ikú tó kú wá wo ìṣubú alágbára kò ìmájì bí màá yìí ṣe ń pọ́ǹpù owó burúkú allegedly láti sponsor jihad sínú Nàìjíríà ó wà lára àwọn tó sponsor terrorists ní Nàìjíríà all in the name of wọ́n fẹ́ islamize Nàìjíríà wọ́n fẹ́ sọ Nàìjíríà di bíi ti Iran ṣé orí bó ṣe live nínú Iran lọ sọ́run láì kó lọ́wọ́ gbogbo oríṣiríṣi tó wà bẹ́ẹ̀ obìnrin ló tẹ̀ jìyà jù the same man yìí náà ni wọ́n sọ náà ó ní Ọlọ́run ó kàn mọ́mọ́ dá àwọn obìnrin bíi àgùntàn bíi ewúrẹ́ lọ́lọ́run ṣe dá wa fún àwọn ọkùnrin láti lò bó bá ṣe wù wọ́n wọ́n rí gáàdà àwọn obìnrin ẹrú náà rí wá sí bọ̀ kó wá gbọ́ ọ ṣó listen sí fídíò tí mo gbé wọlé sìn ṣó gbọ́ bí àwọn ọmọ ẹ̀ ṣe enjoy lára àwọn ọmọ ẹ̀ obìnrin wà tó ń ṣe pool party káàkiri ó ṣàmọ̀ nípa pool party bí kò wọ bikini nìkan àbí kò rí ìhòòhò this is ọmọ Ayọ̀tọ́lá tó jẹ́ wípé ó fọ́ọ̀sì gbogbo àwọn ọmọbìnrin ní Iran láti rorí dé ìkọ́nà ẹsẹ̀ gbogbo wọn náà láti bójú ẹlẹ́hà ní gbogbo wọn ó bá ìjọmọ 3 years kan lọ fà ẹ́ fọ́kọ bàbá 90 ó gbúdọ̀ yẹ ẹnu wò ó gbúdọ̀ lọ sí school ó gbúdọ̀ drive ó gbúdọ̀ ṣe anything ó gbúdọ̀ ṣó ó gbúdọ̀ tọ̀ kí ló dé the same irú ìgbésí ayé yẹn ni máa yí Ayọ̀tọ́lá tó ń pọ̀mpù owó fún àwọn Sheikh Gumi àwọn Sultan gbogbo wọn kí wọ́n wá ṣe fún wa ní Nàìjíríà òun ni àwọn extremist leader àtọ̀dọ̀ tí wọ́n bí Olúwo bí Mufti àti gbogbo wọn tí wọ́n lọ sábà wọn ní ẹni ọba gbogbo wọn tí wọ́n lọ láìdí Sultan àti ìgbà Christmas ṣó tún rí ọba ilẹ̀ Yorùbá kankan lẹ́gbẹ̀ẹ́ Sultan ok mú fídíò yẹn jáde bí tó ti rí ọba ilẹ̀ Yorùbá bí yá bàbá Ọọ̀ni àbí Aláàfin àbí Olúwo àwọn mẹ́tẹ̀ẹ̀ta náà patronize Sultan láti last year December títí dìsín mú recent picture àbí fídíò àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn pẹ̀lú Sultan mú jáde because wọ́n máa ń tọ́mẹ́dì yẹn pa sí Sokoto ni àjọ ń gbé ni wá ti rí wọn wá ti rí Sultan Sokoto àti Ọọ̀ni àbí Aláàfin àbí Olúwo wá ti rí wọn ní occasion kan wọ́n ti sọ̀rọ̀ any video anything tó bá ti rí tó rí Sultan bẹ́ẹ̀ tó ń sọ̀rọ̀ kì í ṣe recent láti last year ó ṣàrí tí mò ń tẹnumọ́ pé where is Sultan of Sokoto from northern part of Nigeria allegedly wọ́n ní Sultan ti gbèrò kúrò Nigeria kó sá lọ wọ́n ní Sultan ti sá kúrò Nigeria ni pé Trump lè wá gbé kí Trump má bàa wá gbé ṣé kò ṣáà ṣe Iran ló sá lọ tó bá jẹ́ Iran ní Sultan of Sokoto tún sá lọ ṣé Sultan tún ti pa yín sínú bẹ̀yẹn báyìí àwọn kan dẹ̀ sọ wípé Sultan ò tí ì pa yín o ṣùgbọ́n nǹkan ti bà á wọ́n ní nǹkan ti bà á ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run information méjì yẹn òun ni mò ń gbọ́ tó ń tẹ̀ mí lọ́wọ́ tó ń sọ àrí Sultan mọ́ o láti last year Christmas Ọlọ́run mi ege ni rẹ lẹ́yìn US airstrike tó gbàsàgbò ní Sultan ní Sokoto ege ni rẹ ní Iran Ọlọ́run mi Ọlọ́run ege ni rẹ ẹjọ́ Daddy Trump àti Israeli tẹ́ bá ti parí ní Iran Nigeria is the next ẹ máa bọ̀ ní northern part of Nigeria we are waiting we are expecting you badly torí àwọn people ti ajáàkì Nigeria ó dàbẹ̀ ni wípé àwọn náà ti mọ̀ pé òpin ti fẹ́ dé bá wọn so wọ́n ṣe the last one má lọ ràrìn kẹsẹ̀ sí o má jẹ́ kán pa ẹ́ o tán bá pa ẹ́ ẹni ire lọ ni kò sí ìkọ̀kọ̀ tó máa mú jáde o no justice or whatsoever o ọ̀rọ̀ yẹn ò rọrùn o Ayọ̀tọ́lá wà lára àwọn tó sponsor jihad ní Nàìjíríà tó ń kówó fún wọn o
àbí sọ́tàn wà ní Iran náà ni oríṣiríṣi kò tiẹ̀ yé èèyàn ibẹ̀ ni kankan là ń lọ jàre màámi Olúrẹ̀mí Tinubu ṣe dáadáa lẹ́wà ẹ pẹ̀lẹ́ mà ẹ ǹlẹ́ mà ìyẹn okun lédè Èkìtì mi ìgbédè ti wọrí yẹn o mi ìgbọ́ kárí mo gbọ́ ní wàfì bá kí yín lédè wàfì ẹ pẹ̀lẹ́ màámi fídíò yìí ni mo rí o ẹ wá rí kẹta síbi ẹ wo ẹ ṣàwá wo. adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ó ní àwọn àná wà yìí bẹ́ẹ̀ I would feel proud bẹ́ẹ̀ mo jẹ́ ẹnẹ́kẹ́nẹ́ who wants to hear for ìfẹ́ wọn wá ti wáyé ọmọ ìfẹ́ wọn wá rèé ló àwọn lálẹ́ àdó but àwọn ẹsẹ̀ ọmọ àdó àwọn náà dẹ̀ máa bẹ́ẹ̀ fọkẹ́ ìbáwá kété Odùduwà lọ́wọ́ ibẹ̀ ọba one of the 16 kings Babaranwa where you have the banner of this of that ọba wa yìí Òrìṣàkéèkì is one of them. When I get here, and I'm a historian, not a youth school in my college, where I read history. And I read this law archives that His Royal Majesty Wai, the Oluogbe second, Oluogbe kejì, Oluogbe, that's Yoruba word. Oluawure of Usen Kingdom. If you want to wine. And like Obado, before that time, the king, Ekilibe, he is one of the 16 kings of Ododuwa Yarawa. So the Oromia, Eyoya, the uppership in Benin, Otodoe Nanibe. Afelogian. I think it's Afelogian. Some of you who read this film. Yes, sir. Otobeyi. When I get here, Oya Bobe na Oti Kabo. Ibaba Ifodun Kawa. That be Ado. It's like somebody coming from Abuja. Tinubu sent for Abuja. Reach the so place to wait. My minister also don't deal from there. Tobe, you know. Omuki ko cheese. Some cheese. Two of those cheese is Osa. Chief Osa. Ojo Yowani at Osun. Ojo Yowani. Okay, this is my brother. Escort this my brother to Ado. Omuti Keru Bobo. What am I that time? Heru. Omuti Kogele. Yabo Kojijel. Nothing like plane. Nothing like what do you have? Vehicle or what have you. Biyange lo oreni Antobika. Yepe wonka. Okay. Thank God that you went out, you know everywhere. Then even for that is Joko, that is in me before we continue journey. Mama Rẹ̀mí Tinubu, mo máa rí yín tẹ́ kúnlẹ̀ níwájú Olú of Warri. Gbogbo ọmọ Yorùbá, gbogbo ọmọ Yorùbá, gbogbo ọmọ Kóòtù. Ṣebí gbogbo wa la rí Mama Rẹ̀mí First Lady. Tí wọ́n kúnlẹ̀ nígbà tí Olú of Warri fẹ́ fi wọ́n jẹ oyè. Tán fẹ́ gbé kinní lé wọn lórí. Wọ́n máa kúnlẹ̀ síwájú Olú of Warri. Àbí post Olú of Warri ju ti Aláàfin lọ ni. Ìdí tẹ́mi ṣe sọ bẹ́ẹ̀ ni pé ìgbà tí mọ̀mọ́ tó lọ gboyè lọ́dọ̀ bá mi Aláàfin Ọ̀jájá fìdí ọ̀tẹ̀já ńlẹ̀ bá mi Ògúnwùsì kábíyèsí o. Ṣé mọ̀ pé orí ìdúró ni bàbá ti gbé adé àkẹtẹ̀ lé wọn lórí. Èmi kàn ti ṣe fídíò pé màmá ẹ kúnlẹ̀ ṣe bí gbogbo Yorùbá lè kúnlẹ̀ fún ṣé ẹjú gbogbo Yorùbá ni. Àṣà àti ẹ̀já mọ̀ nǹkan kan. Àrífín pọ̀ o.
bá mi Ọọ̀ni báwo lẹ ṣe ṣe lọ́dọ̀ mọ̀mọ́ Tinubu tó wá rí yín fín bẹ́yẹn torí àrífín ni mo rí kìíní ìṣẹ́ má bínú. Nǹkan tó bá mú mọ̀mọ́ rẹ̀ mi tó ń kúnlẹ̀ níwájú Olú of Warri láti gba ewé àkókò àtàkẹ́tẹ̀ lọ́wọ́ wọn, kí ló dé tán lè kúnlẹ̀ níwájú yín? Mo ní ìbẹ̀rẹ̀ ni o, mi ò bá ti jà wá o, ẹ̀yin ọmọ ìran mi ò bá ti jà wá o. Ẹ jẹ́ kí n ṣàlàyé fún yín ẹ̀yin èèyàn mi dáadáa. Ọ̀pọ̀lọpọ̀ gbogbo nǹkan tẹ́ rí tí mo máa ń treat lórí fídíò mi online ló wà ní mo ti ń mu. Èmi kọ́ ni mo gbé síbẹ̀. Ìdí ẹ̀ ló ṣe máa rí pé èèyàn kan ó ṣe dáadáa lénìí tí bá rí lọ́ọ̀nà máa wá praise. Tó bá tún dọ̀la tó bá tún gbé sí ọ̀la ìpé the same person ó tún ṣe ó kù díẹ̀ káàtó, wàá tún rí mi máa tún wá sọ fún pé wá tẹ́ tún ṣe bẹ́ẹ̀ máa kó fún. Nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́ọ̀nà ni kò ṣe pé bíyá mo hate anybody. Kò sí hatred lọ́dọ̀ tèmi o àbí inú fídíò mi o. Pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ta pàtàkì ní pọ̀pá lọ́rọ̀ fídíò tèmi dára. So mi ò bá ti jà wá, mo kàn fẹ́ kẹ́yìn ọmọ kóòtù náà kájọ gbé yẹ̀wò ni. Kí ló dé tí mọ̀mọ́ rẹ̀ mi Tinubu tó pọ́n Olú of Warri lé tó kúnlẹ̀ láti gba ewé àkókò àtàkẹ́tẹ̀ lọ́dọ̀ wọn, ṣùgbọ́n tó dọ́dọ̀ Ọọ̀ni tó jẹ́ pé orí ìdúró ni wọ́n kàn fẹ́ lè sọ wípé kí bàbá Ọọ̀ni gan kó kúnlẹ̀ kó máa gbé àkẹ́tẹ̀ lé wọn lórí. Tí wọ́n rí bẹ̀yẹn fi bẹ̀yẹn, ṣé orí àpèrè Aláàfin náà ló wá wọlé tó yẹn ni? Ṣé mọ̀mọ́ rẹ̀ mi wá ń buyì fún orí àpèrè Olú of Warri ju ti Aláàfin nítorí pé mọ́mì yín ti wá láti bibẹ̀ àbí dáàdì yín ló wá láti bẹ̀? Ẹ ń jẹ́ kó yé wa wípé respect Olú of Warri, ọ̀wọ̀ tẹ́ fún Olú of Warri ó supersede ti Aláàfin tó jẹ́ sí wípé kí ló dé, kí ló fà, what can fà mọ̀mọ́? Ẹ bójú wa jẹ́ ní Ilé Ifẹ̀ o, ẹ bójú wa jẹ́ ti rí Oòduà fín o mọ̀mọ́. Ní kọ́ lẹ rí fín mọ̀mọ́ rẹ̀ mí, Oòduà lẹ rí fín, gbogbo ọmọ Oòduà pátápátá nílé lóko lẹ́yìn odi, àwa la rí fín pẹ̀lú ìgbésẹ̀ tẹ́ gbé yẹn. Àgbàwọ́dù ẹ̀yin èèyàn mi, mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọlúàbí family pátápátá tí ẹ wò ó wípé láti ọdún tèmi náà ti ń bá wọn sọ̀rọ̀ tí mo ti ń dá sí ọ̀rọ̀ àṣà, ìṣe, ọ̀rọ̀ èdè ilẹ̀ Yorùbá tá ti jọ́ mu lọ́tún lósì, ọ̀pọ̀ òjò lórọ̀ tilẹ̀ ti fi mu. Títí di àsìkò yìí, ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà tó bá pè mí wọ́n máa ń pè mí, wọ́n máa appreciate iṣẹ́ mi wípé torí mò ń fún àwọn èèyàn ní support lọ́tún lósì àbí nǹkan kan. Ṣùgbọ́n hardly ni mo rí ọ̀pọ̀lọpọ̀ tó really appreciate iṣẹ́ ọwọ́ mi, effort mi láti sọ pé Adara, in fact I appreciate iṣẹ́ ọwọ́ ẹ, you are doing so well. Obìnrin takuntakun ni ẹbẹ̀ ẹ̀yìn mi máa ń yẹra mi, mo gbìyànjú níwọ̀n bàtàgbára mi gbé. Iṣẹ́ tí mò ń fi support ọ̀pọ̀lọpọ̀ máa ń yìn mí lé lórí, hardly ló máa rí anybody tá yìn mí lórí iṣẹ́ ọwọ́ mi. Gbogbo iṣẹ́ tí mo bá wá fọwọ́ mi ṣe, kọ́lọ́run jẹ́ kí n jẹ́, kọ́lọ́run kó fi dá mi lọ́lá, kó fi dá mi lẹ́jọ́. Ọmọlúàbí family, ẹ ṣé o, tẹ́ padà wá ẹ̀yin lẹ́ni àkọ́kọ́ tó kọ́kọ́ wá tẹ́ kọ́kọ́ wá dé mi ládé, tẹ́ dé iṣẹ́ ọwọ́ mi ládé, tẹ́ jẹ́ kí n mọ ìyá ara mi wípé iṣẹ́ ọwọ́ mi ó tó gbóríyìn fún. Yàtọ̀ fún wípé mò ń support àwọn èèyàn left right center, ìwọ fúnra lára iṣẹ́ ọwọ́ ẹ òun la wá gbé oríyìn fún ẹ fún wípé sẹ́ ó ṣiṣẹ́ gidi. Èyí ni wọ́n fi fún mi ní àwọ́ọ̀dù, àgbà àwọ́ọ̀dù o, wọ́n fún mi láwọ́ọ̀dù o, àwọ́ọ̀dù 2 pàápàá òun ni wọ́n fún mi. Bẹ́ẹ̀ ni ṣe wá rí àwọ́ọ̀dù rẹ o. Ohun tí wọ́n kọ síbẹ̀ ni pé fún ìwúrí àti ìgbélárugẹ ẹwà àṣà àti èdè ilẹ̀ wa. Èyí ló mú kí gbogbo ẹbí ọmọlúàbí foríkorí pé àmì ẹ̀yẹ yìí tọ́ sí Yèyé Dára. Wọ́n wá ní láti sìn lọ kí máa jẹ́ Yèyé Dára Kowé akéde ilẹ̀ Oòduà. Àwọ́ọ̀dù rẹ o. Mo wá dedicate àwọ́ọ̀dù yìí fún gbogbo ẹ̀yin olólùfẹ́ Yèyé Dára all over the world, gbogbo ọba aládé ilẹ̀ Yorùbá, gbogbo ìjòyè abèjìgbà lẹ̀kẹ̀ lọ́rùn, gbogbo ẹ̀yin ìyá àti bàbá Dára, gbogbo ẹ̀yin ẹ̀gbọ́n Dára, àbúrò Dára, gbogbo yín pátápátá, gbogbo olólùfẹ́ Dára àti ọ̀tá Dára, gbogbo yín ni mo dedicate ẹ̀ fún. Ẹ ṣé gan ni o, mo dúpẹ́ lọ́wọ́ yín o, a máa ríre bára wa ṣe o. Èmi náà bá wọn gbà wọ́ọ̀dù lórí pé mo dá sí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá, èmi náà bá wọn gbà wọ́ọ̀dù. Eléyìí ò ní jẹ́ àṣemọ fún mi, á jẹ́ ìbẹ̀rẹ̀ oríire, ìbẹ̀rẹ̀ àṣeyọrí. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ fi fún mi pátápátá, tẹ́ appreciate iṣẹ́ ọwọ́ mi. One love, keep us together. Má gbàgbé láti bá mi share it. God bless you. Bye for now.